báwọn kan ti ẹ̀ wà tó jẹ́ pé nǹkan kékeré òun ló ti ẹ̀ ń kàn ń fa wàhálà tó tẹ̀ jẹ́ pé tí wọ́n bá prepare àwọn nǹkan infertility problem tó compromise gbogbo àwọn àìsàn tá a sọ yìí ènìyàn á lóyún ọ̀pọ̀lọpọ̀ ní òrí bí òótọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n mọ̀ ń pẹ́ á lóhun mọ̀ ń pa ẹ̀ só ti ń yé yín ọ̀pọ̀lọpọ̀ dẹ̀rẹ́ tó jẹ́ wípé tóyún ẹ̀ bá ti ń wo oyún oṣù méje báyìí aṣọ ògbó là ń pè aṣọ ògbó oyún ẹ̀ máa jábọ́ sáà ni tóyún ẹ̀ bá ti ń wo oyún oṣù márùn-ún oyún ẹ̀ máa jábọ́ sáà ni tó gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn bàbá wa ní àwọn ètò tí wọ́n máa ń ṣe tí nǹkan yóò fi ní máa wáyé rárá wọ́n máa ṣe tó jẹ́ pé wà òkè gan tó gbogbo àwọn tábà láwọn problem báyìí ká kàn sí ẹni tá a rí wípé ó lè ràn wá lọ́wọ́ ọmọ nípa ẹ̀ ó ní experience tó pọ̀ lórí infertility problem lórí pé à ń wá ọmọ ẹlòmíràn dẹ̀ ní okay for example ọmọ kan ó wá bá mi ọmọ kékeré ní ọmọ 14 years ló ń sọ fún mi pé tíṣà àwọn sẹ́ kò lè bímọ láyé ó lóun lọ́wọ́ máa ń lọ bá fọṣọ wọn sẹ́ máa lọ bá wọn fọṣọ yẹn ó ní bó ṣe rẹ́pù òun nígbà tó òun ọ̀dẹ̀ lè sọ bẹ̀tẹ̀ òun wà nú ẹgbẹ́ tó yẹ pé àwọn ti ṣe pa tó tọ́ tẹ́ tíṣà yẹn ò bímọ. torí pé ó rè pé wá dáṣẹ̀ ríyà fún. bẹ́ẹ̀ ni wọ́n dáṣẹ̀ ríyà fún tó wọ́n lè dáṣẹ̀ ríyà fún ẹ ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ ni àwọn ọmọ èmìrè wà tí wọ́n lè dáṣẹ̀ ríyà fún àwọn àgbàlagbà tí wọ́n jẹ́gbẹ́ kínní wà tí wọ́n lè dáṣẹ̀ ríyà fún ẹlòmíì ìgbéyàwó lásán ló ṣe ló dọ̀ràn tí ó mọ̀ bẹ́ẹ̀ ni ìgbéyàwó lásán ló ṣe. bẹ́ẹ̀ ni torí pé kò àwọn tó yẹ kó jẹun tó yẹ kó fún lóúnjẹ wọn ò mọ̀ wọn ò dẹ̀ mọ̀ sàárà tí wọ́n ṣe tí wọ́n fi kílẹ̀ àrú ẹ̀. there are a lot of things nǹkan pọ̀ nú ayé ẹni tó bá yé ni. ọ̀nà àbáyọ ẹ̀kú kalẹ̀ sá. so mo kí gbogbo ojú tó ń wò wá nínú ilé orúkọ mi náà ni alàgbà Sulaimon Oṣùọlálé tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Gbelero alternative therapy àfikalẹ̀ sí Ẹ̀kọ̀rọ̀ junction ní abúlé Ẹ̀gbá ní ìlú Èkó alọ́fíìsì Ìbàdàn àní síjẹ̀bú Òde àní Ṣàgámù àní káàkiri bẹ́ẹ̀ tó nípa àìrọ́mọbí tàbí ìdádúró àwọn ọ̀nà méjì tó fẹ́ pín sí náà nìyẹn ẹlòmíì ò bímọ rí ẹlòmíì ti bí rí onídàádúró àwọn nǹkan tó ń fà á ó pọ̀ gan-an ó kọjá 30 ó kọjá 40 ṣùgbọ́n táwọn yẹn bá ti rí ọ̀nà kan àbí méjì tí wọ́n ti treat ẹ̀ àbí wọ́n gbá báyìí wọ́n á ti rò pé nǹkan yẹn ti tẹ́ lára at the end of the day wọ́n á padà rí wípé àwọn sì tún wà lẹ́nu ẹ̀ lóòótọ́ Ọlọ́run ló ń sọmọ o Ọlọ́run ló ń sọmọ bàbá mi ló máa ń kọrin bẹ́ẹ̀ á ní Ọlọ́run ló ń sọmọ ìgbìyànjú lẹ̀dá ń gbà Ọlọ́run ló ń sọmọ ìyẹn ni pé ìgbìyànjú òun làwọn ẹ̀dá ń gbà Ọlọ́run ló ń ṣe ṣùgbọ́n bọ́lọ́run ṣe ń ṣe òun náà tó bá yẹ kó o jẹ gọ́fúnà tó o bá kàwé tó sọ wípé Ọlọ́run ló ń ṣe ò ní jẹ gọ́fúnà o tó bá yẹ kó o di lọ́yà tó o bá kàwé ò lè dá nǹkan kan ìgbìyànjú ni ìwé yẹn kíkà ìyẹn ni pé ìgbìyànjú ni kó o tọ́jú àìsàn nú ara ẹ̀ kó lè débi tó ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ń fà lára obìnrin àti lára ọkùnrin ṣùgbọ́n nǹkan tá a máa ń rí ní Áfíríkà ni pé a máa ń sábà focus lórí obìnrin jù torí pé àrùn tó máa ń ṣe obìnrin tó máa ń fa àìrọ́mọbíyì tàbí àìlóyún ó pọ̀ rẹpẹtẹ ju tọkùnrin lọ tọkùnrin bíi 4-5 òun náà ní tọkùnrin ṣùgbọ́n tóbìnrin pọ̀ rẹpẹtẹ àkọ́kọ́ náà kákọ́kọ́ rí wípé a kọ́ ṣe àyẹ̀wò tá a bá fẹ́ ara wa ká mọ̀ wípé ṣé blọọdù mi só bá ti lágbájá yìí mu ṣàkíńjọ ń ṣe fífẹ́ wa àti jẹ́ńdà wa àti kíni ṣó ọ̀pàpọ̀ ìyẹn ni àkọ́kọ́ máa ń wò náà tá a bá ti wò yẹn tán tá a ti rí pé òkè o ẹ lè fẹ́ra yín òkè ọkọ jẹ́ àbíyàwó jẹ́ so ẹ lè fẹ́ra yín so gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá kọ́ ti wò yẹn tán gẹ́gẹ́ bí ìlànà tó ń lọ lédi òní torí pé àwọn tí ò wúrú ẹ̀ tó bá lọ ṣe mistake wọ́n máa ń jẹ́ kí wọ́n bí irú àwọn ọmọ tí ò yẹ kí wọ́n bí tá a bá ti wò yẹn tán ọkùnrin náà ní kó lọ ṣe sperm analysis ẹ̀ tàbí sperm culture kó mọ̀ bóyá sperm òun tó lè fún yẹn lóyún àti wípé tí ò sáwọn kòkòrò kankan ń bẹ tó lè dá wàhálà sílẹ̀ then sọkùnrin yẹn tó lè perform excellently yẹn ni pé sọkùnrin yẹn tó lè ṣe dáadáa ẹlẹ́ẹ̀kejì tó lè pẹ́ lórí obìnrin níwọ̀nba díẹ̀ tó pé gbogbo obìnrin kọ́ ló ti máa ń kọ́ ọkùnrin mìíràn kò lè ju ìṣẹ́jú 3 òyàwó ò ní tì kan ọkùnrin mìíràn kò lè ju 2 minutes irú àwọn eléyìí kò dáa rárá abnormal ejaculation la máa ń pè é ìyẹn ni pé o tètè máa ń dà ẹ̀gbọ̀n sìgàsìgà ṣe kẹ́sùn lọ
irú àwọn báyìí kò mójútó rẹ̀. ilé ìpín náà. ẹ̀gbọ́n sìgá sẹ̀kẹ̀sùn lọ bẹ́ẹ̀ ni irú àwọn eléyìí báwọn wọ̀nyí treatment ló need kó lè tiẹ̀ lè máa lo bíi 10 minutes ó tiẹ̀ wá kéré àríwú ẹ̀rí so gbogbo àwọn nǹkan wọn báyìí tọkùnrin bá ti lè perform tí ó dẹ̀ ti ní àtọ̀ tó dáa tátó ẹ̀ pé pérépéré irú èèyàn báyìí ọkùnrin ti pé nìyẹn ó lè fún yàn lóyún èyí tó kùn fọkùnrin yẹn ni pé kó ní ìwà tí wọ́n fi ń bá obìnrin yìí gbé kí sùúrù wà kó wà accommodating so kó dẹ̀ máa lo ìfẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀ kó dẹ̀ máa cancel ìyàwó ẹ̀ kó rí i pé ó wà friendly pẹ̀lú ìyàwó ẹ̀ torí pé tí wọ́n bá ń gbé obìnrin lẹ́mìí gbóná ń gbà mí gan-an tóbìnrin yẹn tọ́kẹ́ hàn balẹ̀ oyún ò lè dúró ṣùgbọ́n lórí tóbìnrin ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló máa ń jẹyọ lórí tóbìnrin obìnrin tí ó bá ti rí wípé onídàádúró ẹ̀sìn gbéyàwó àbóhùn fẹ́ ń fẹ́ra ayé lọ́nà ẹ̀dẹ̀ ńlá ṣe pọ̀ ọ̀dẹ̀ rí wípé láàrin oṣù mẹ́ta tó lè jẹ́ pé kò máa lo ìdáàbòbò kankan láàrin oṣù mẹ́ta oṣù mẹ́fà ọdún kan ò lóyún ọkọ ẹ̀ dẹ̀ ti ṣàyẹ̀wò rí pé omi tó ń dọmọ lára ọkọ ẹ̀ ó wà òkè yẹn ní spam ẹ̀ tètè fura sí rẹ̀ àkọ́kọ́ nǹkan tó kọ́kọ́ máa ṣàyẹ̀wò ẹ̀ ni pé so ò ní infection kọ́kọ́ wo rẹ̀ ní pé tí ò sí infection kankan tó ń bá ẹ jà ẹlẹ́ẹ̀kejì òun ni pé kó o wò ó pé so máa ní nǹkan táwọn màmá wa ń pè ní sọmúròrò ìyẹn ni pé tó bá fẹ́ ṣe nǹkan oṣù tó ti kún bí ọ̀sẹ̀ kan kí gbogbo ọyún ẹ kó wá kún tó bá ń pẹ́ tó ti ń kún adìpọ́ bẹ̀rẹ̀ sí ní yọmi jáde eléyìí tí olóyìnbó ń pè ní prolactin high prolactin ìyẹn ni pé kómi máa yọ jáde ìwọ tó bá ti ń yọ jáde bẹ́ẹ̀ for your information oyún ò ní dúró tẹlòmíràn wá wà tó jẹ́ pé ìyẹn kọ́ ló ń ṣe tó jẹ́ pé nǹkan oṣù ẹ̀ ló ṣe ségesège kí nǹkan oṣù máa ṣe ségesège kó má wá déédéé ọ̀tọ̀ ni pé kọ́kẹ̀tì ẹ̀ wá kẹ̀ máa wá ní oṣù méjì kó máa dúró oṣù mẹ́ta kó wá ní oṣù yìí kó má rí lóṣù tó ń bọ̀ kó wá léra wọn bí oṣù mẹ́rin odidi oṣù méjì kó má rí irú eléyìí ó ní láti lọ ṣe hormonal profile kó wò ó bóyá hormones ẹ̀yẹn bóyá ó ń high irú àwọn nǹkan báwọn yìí kò ń jẹ́ kéèyàn lóyún sọmúròrò làwọn ìyá wa ń pè ó ti wà tipẹ́ so ìyẹn ní kẹ́kọ́ àrùn tẹ́ ẹ rí yẹn ọ̀dájú ni o a ní àrùn latanlatan a ní àrùn gìnìsà oríṣiríṣi àrùn ẹlòmíì ó ń lóyún lóòótọ́ ṣùgbọ́n oyún yẹn máa bàjẹ́ láàrin oṣù kan oṣù méjì a ti lọ sí test pta tá a mọ̀ pé oyún ni ṣùgbọ́n ká tó rí ọ̀sẹ̀ mélòó kan àbí oṣù méjì àbí oṣù mẹ́ta tó bá ti gbọ́ kára nísàlẹ̀ ẹnu ẹ̀ àbí bí tán oyún yẹn máa jábọ́ àrùn náà a máa ba oyún jẹ́ infection náà a máa ba oyún jẹ́ ìyẹn ní kẹ́kọ̀ọ́ o ẹlòmíì lè ní àrùn ìjú bóyá lọ ṣe pelvic scan ẹ̀ wọ́n wá padà rí pé o ní ìjú bóyá ìjú kékeré ni bóyá ìjú ńlá ni èyí yòówù ìjú tó lè jẹ́ kì í ṣe pé tí ìjú ọ̀bá tí ì tóbi tí ó jù báyìí lọ kékeré ẹnìyẹn sì lè fi lóyún lọ́kì lè ní o ṣùgbọ́n tó bá ti tóbi gbàgbé ẹ̀ o ò lè lóyún àfi kí o tọ́jú ìjú yẹn kó shrink kó kúrò ń bẹ̀ tàbí kó lọ yọ ọ̀kan nínú méjèèjì nìyẹn so ẹlòmíì dẹ̀wárẹ̀ ó ní gbogbo nǹkan yẹn ló dá lára ẹ̀ ṣùgbọ́n ó ní fallopian blockage yẹn ni pé ibi tí ẹyin ti máa lọ ń gba ooru méjì ni o ká nípa ẹ̀yọ̀kan dáa o sì lè máa fi bímọ kódà o lè fi bímọ mẹ́jọ o lè fi bímọ mẹ́wàá ṣùgbọ́n tí méjèèjì bá ti fi lọ dí kò sí nǹkan tó ń jẹ́ oyún mírèkù ò sí ń bẹ̀ bá gbàdúrà sí jù bẹ́ẹ̀ yẹn lọ àfi kí ó hópùn nǹkan tó lè fi hópùn wà lọ́dọ̀ àwọn bàbá wa náà ẹlòmíì dẹ̀ ní hospital náà gbé tiẹ̀ lọ́dọ̀ wọn bá hópùn ẹ̀ so irú ẹni tó bá ní fallopian blockage òun náà kọ́ gbàgbé nǹkan tó ń jẹ́ ọmọ torí wípé oyún ò lè dúró ni kò sí nǹkan kan kọ̀sọ̀kọ̀sọ̀ náà àbáyọ ìyẹn nìkan wá kọ́ ẹlòmíràn kò ní gbogbo nǹkan wọ̀nyẹn yẹn ṣùgbọ́n ó ní àìsàn ìfíbẹ́ ló ń bá ẹlòmíì jà tí irú àìsàn ìfíbẹ́ yìí ẹni tó bá ń bá jà náà kò sí nǹkan tó fẹ́ ṣe kò lè lóyún gbogbo nǹkan tá a wá kà kalẹ̀ yìí lára obìnrin ó tún pọ̀ gan o tí ò ń ṣe kékeré o tó jẹ́ wípé tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe inú gbígbóná ẹlòmíì inú àkẹ́ máa gbóná ẹlòmíràn àrùn ẹ̀dà ló ń dà láàmú tí wọ́n bá ti ń bá a lò báyìí gbogbo nǹkan tí wọ́n dà sí lára yẹn tí ó bá wálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti dìde lẹ́yìn wákàtí kan gbogbo àbẹ̀rẹ̀ sí ní wálẹ̀ ẹlòmíì ìjọ́ kejì nǹkan tí wọ́n dà sí lára lánàá tó bá tún dè ní á rí pé gbogbo ẹ̀ ti domi ó tún bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ irú ẹnu bẹ́ẹ̀ yẹn náà ó ṣeé ṣe kó má lóyún ẹ̀yẹn nìkan kọ́ ẹlòmíì náà wà tó jẹ́ wípé kò máa ń sọ ovulation period ru ẹ̀ ovulation time ẹ̀ kó wò pé bàbá yìí mú ovulate ẹlòmíì ò tiẹ̀ ovulate rárá tó o bá ovulate báwo ló ṣe fẹ́ lóyún kò possible tó yẹ pé àwọn cell àtàwọn hormones tó ń jẹ́ kó máa ovulate yẹn wọ́n ti kú ara ẹlòmíì ò tiẹ̀ move rárá
wọn bá rìn kàkéjù bẹ́ẹ̀ yẹn lọ kò ní í ṣe sùsàjẹ́ tó jẹ́ wípé kò sí wọ́n ṣe lè máa bá lò kò sí bí ọkùnrin yẹn kó sì lè wà romantic tó kọ́ tọwọ́ bọ̀ lára kó ṣe gbogbo ẹ̀ ìṣe lọ́ máa kú tára ẹ̀ ti kú gbogbo sẹ́ẹ̀lì tó máa ń jẹ́ kéèyàn wà emotional tó á jẹ́ kó jí kò lè jí òun kí òun rìlíìsì ẹni tí ó rìlíìsì ọkùnrin obìnrin tí ó rìlíìsì ń bolo ti fẹ́ lóyún kò possible mo sọ pé àwọn nǹkan tó ń fa kinní ìwọ̀n wọ̀nyí wọ́n pọ̀ dẹ́ àìsàn PID wà pelvic inflammatory disease yẹn náà wà ń bẹ̀ tó jẹ́ wípé ó ní àwọn kòkòrò kan tó máa ń wà lójú ara obìnrin tí wọ́n bẹ rìlíìsì sóbìnrin yẹn lára báyìí tí wọ́n rìlíìsì sí lára gbogbo àwọn kòkòrò yẹn wọ́n á dẹ̀ pa gbogbo ẹyin yẹn wọn ò ní jọ wọlé ọmọ so ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn ẹlòmíràn wà á ní nǹkan kan tó ju spiritual problem lọ ẹlòmíì lóyún lóòótọ́ ṣùgbọ́n njọba lóyún yẹn njọba ti rí nǹkan pupa báyìí nǹkan oṣù ẹ̀ máa wálẹ̀ ó lè jẹ́ ata pupa ó lè jẹ́ aṣọ pupa tó bá sáà ti rí nǹkan pupa báyìí mọ́júmọ́ ọmọ àrí nǹkan oṣù ẹ̀ àwọn wo ló ń gbé wá fún àwọn ẹ̀dá kan ló ń gbé wá fún ẹlòmíràn tó bá ti lóyún báyìí wọ́n á dẹ̀ wọ aṣọ dúdú wọ́n á dẹ̀ lọ operate ẹ̀ lójú oorun wọ́n máa gba oyún yẹn báyìí ni ẹlòmíràn gbogbo àtọ̀ tí wọ́n ń dà sí lára báyìí ni àwọn ìyá mi máa fọwọ́ gbà báyìí ni wọ́n máa dà sí wọn lọ́wọ́ báyìí ni kò sí nǹkan tó fẹ́ ṣe ẹ báwọn ẹ̀mí kan ní sotíyé bẹ́ẹ̀ náà lọ́jọ́ yìí pé ẹlòmíràn fún rẹ̀ gangan ló lọ fẹnu kọ báyìí fún rẹ̀ gangan ló lọ wá wàhálà fúnra ẹ̀ tó jẹ́ pé kò sí nǹkan tó lè ṣe kò lè lóyún ẹlòmíì dẹ̀ ní àtọwọ́fà lọ́pọ̀ nínú àwọn obìnrin wọ̀nyí ẹlòmíì ti ṣẹ́ oyún táyé rẹ̀ ti fẹ́ bàjẹ́ kò dẹ̀ ní sọ fún ẹ nínú àgbà àwọn tó ń wá yẹn wà wá ni wọ́n máa ń jẹ́wọ́ fún omi ti ṣẹ́ oyún tó bí ẹ ti ń ṣẹ́yìn 12 oyún 12 sọ́dà oyún 8 kéèyàn ṣẹ́ oyún 8 pàtó ti wà á skul kò tiẹ̀ ló kà mọ́ ẹlòmíì ti lose count níbi pé à ń ṣẹ́ oyún ẹlòmíràn dè wá rè kò tiẹ̀ wá ní ṣẹ́ níbi tó tiẹ̀ ti wá wà ókè then delay náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́jọ́ kò ṣeéṣe kúṣe o ọ wà ókè o ṣùgbọ́n toilet disease tó ti lọ kó tó ti lọ dá infection burúkú sí lára ó ti bà nǹkan jẹ́ nílé ọmọ ẹ̀ lọ́hùn wọ́n wọ́n dẹ̀ wò ńgbà tó ń discharge nǹkan fún jáde lójú ara ẹ̀ ó dẹ̀ ń wò díẹ̀ nǹkan funfun yẹn ó padà di yẹ́lò mọ́ ẹ lọ́wọ́ ńgbọ́ ya ó bẹ̀rẹ̀ sí ní rùn ńgbọ́ ya ó máa stay pàǹtì ẹ tẹ́lómi bá wá tó bá bọ́ tó bá fi kẹyìn ẹ̀ wá wà sá lọ òórùn burúkú á máa gbalẹ̀ gbogbo tó bá jókòó sí á máa rùn ìwọ́n kí wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó ń sàn bọ̀ wá yẹn tẹ́ ẹlòmíràn wà tó jẹ́ pé oògùn tó lọ ń lò láti fi sẹ́yìn yẹn ó ti balẹ̀ ọmọ ẹ̀ jẹ́ ẹlòmíì àkẹ́lọ́ ra àwọn oògùn kan tó bá tàbí prescribe fún ṣá ẹlòmíì ìlòkulò ní àlọ́lò tí a ti ba gbogbo nǹkan jẹ́ dẹ́yìn ìmúkùmù ìwọ́n tó ń wá oyún ẹlòmíì ń wá oyún báyẹn tó jẹ́ pé kó máa mu àwọn nǹkan tó hard kò bá lára mu oyún yẹn máa wálẹ̀ òun wá oyún òtún lọ mutí kì ó tún lọ ń ṣe fàkúfà máa fa gbogbo ẹ̀ mọ́ra wọn so kẹta wọn gẹ̀ẹ́sì wọn wọ̀nyí ń ṣe nígbà mìíràn náà tí wọ́n fi ń dákún nǹkan wọ̀nyí ó pọ̀ mí ìwà tó bá padà yá á lọ gbé problem yẹn bá kọ ẹ̀ kò dẹ̀ ní lahùn fún yẹn wọ́n máa ṣe wàhálà kiri kò ní sọ pé òun ti lo àwọn ayé òun ti ba ayé tẹ́ǹgbẹ̀ yẹn náà rí lórí social media tó pọ̀ rẹpẹtẹ pẹ̀lú mi ṣe ń lo láìfọ ẹ̀ ó ti pọ̀ jù so gbogbo àwọn kẹwọn wọ̀nyẹn àwọn kẹwọn wà tó jẹ́ wípé wọ́n serious ọmọlúwàbí èèyàn ni wọ́n ò lóra wọn lòkulò tẹ́lẹ̀ wọn ò sẹ́yún rí wọn ò tiẹ̀ kó infection gan wọn ò bá yẹn ọkùnrin ṣe jákujàku kan ní débi pé wọ́n máa treat nǹkan tí ò da ṣùgbọ́n wọn ní problem yìí pé wọ́n ní ìdádúró ẹlòmíràn ti bímọ tẹ́lẹ̀ ó padà di wípé ìgbà tó fẹ́ bí mi àwọn alábìsí wa ọ̀tọ́ pé tó bá bímọ kó tó tún lè lóyún mi ó máa tó 5 years àwọn yẹn ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn kan ti ẹ̀ wà tó jẹ́ pé nǹkan kékeré òun ló ti ẹ̀ ń kàn ń fa wàhálà tó lè jẹ́ pé tí wọ́n bá prepare àwọn nǹkan infertility problem tó compromise gbogbo àwọn àìsàn tá a sọ yìí ènìyàn á lóyún ọ̀pọ̀lọpọ̀ ní òrí bí òótọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ kí òun mọ̀ ń pẹ́ á lóun mọ̀ ń pa ẹ̀ só ti ń yé yín ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ rèé tó jẹ́ wípé tóyún ẹ̀ bá ti ń wo oyún oṣù méje báyìí aṣọ ògbó là ń pè aṣọ ògbó oyún ẹ̀ máa jábọ́ sáà ni tóyún obìnrin bá ti ń wo oyún oṣù 5 oyún ẹ̀ máa jábọ́ sáà ni tó gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn bàbá wa ní àwọn ètò tí wọ́n máa ń ṣe tí nǹkan yóò fi ní máa wáyé rárá wọ́n máa ṣe tó jẹ́ pé wà òkè gan so gbogbo àwọn tá a bá láwọn problem báyìí ká kàn sí ẹni tá a rí wípé ó lè ràn wá lọ́wọ́ ó mọ̀ nípa ẹ̀ ó ní experience tó pọ̀ lórí infertility problem lórí pé à ń wá ọmọ so ọlọ́run á ṣe ọmọ fún ẹnì kankan wa torí pé ọmọ òun ní ọ̀tìtà obìnrin nílé ọkọ ẹ̀yin àpótí ìjókòó ìjókòó bẹ́ẹ̀ ni òtítà àwọn èkìtì ló bẹ́ẹ̀ ni
àwọn Èkìtì ló máa ń sọ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ wẹ́rẹ́ o ọmọ wẹ́rẹ́ ọmọ mà ní ọtí ta obìnrin nílé ọkọ orí mi máa yọ títa àtẹ̀mí ọmọ lérè ìyẹn ni pé ọmọ ní ibùjókòó obìnrin nílé ọkọ ìwọ obìnrin tó ń gbọ́ mi nínú ilé ìwọ bàbá wa ní àbí bùrọ̀dá wa tó ń gbọ́ mi nínú ilé tẹ bá ní àwọn ìpèníjà kan sí kejì ẹ bí sọ yìí pé ẹ ti ẹ̀kọ́ kẹ́ ṣàyẹ̀wò náà ẹ máa ra ẹni tó wà lọ́pọ̀lọpọ̀ ọgbà mìíràn náà ara ọkùnrin lọ́mọ àtọ́rí pé spam ti rí yẹn tọkùnrin bá lọ ní spam problem ó lè wà ń bẹ̀ 20 years tí o bá ti rò lóòótọ́ bẹ́ẹ̀ ni torí pé kò ní boost ni kò ní lọ sókè a máa ṣe ẹlòmíràn lè wà tó jẹ́ pé asospamia ló ní tó jẹ́ pé gbogbo ẹ̀gì tó ti ń dọmọ lára ẹ̀ gan kò tiẹ̀ sí kankan bẹ̀ mọ́ ìyẹn dẹ̀ léwu gan ọ̀pọ̀lọpọ̀ wọn padà máa ń lọ adapt ẹ̀ mọ́ ni torí pé kò tó wá ẹ̀gì yẹn kì í ṣe nǹkan tó easy bẹ́ẹ̀ ni tí ẹ̀gì bá ti tẹ́ lára ọkùnrin tó tiẹ̀ ní kankan òun ló le jù ọkùnrin yẹn bó ṣe wáyé ló ṣe máa lọ tí ó bá ti múra sí rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọkàn máa náwó kiri ni o. bọ̀ kí ló lè gbogbo ẹyin disappear kó lára ọkùnrin. ọ̀pọ̀ àwọn nǹkan tó ń fa pọ̀ àwọn factors tó ń fa pọ̀ gan ẹlòmíì infection ló fa tiẹ̀ gbogbo ẹyin yẹn máa kú ẹlòmíràn kò mọ̀ àwọn kankan tó ń lọ ń jẹ láwọn oògùn burúkú àwọn oògùn infection kan àwọn antibiotics tó le kan tó ń lò òun ni ẹlòmíì ìfàkúfà tó ń fa ó lè pa ẹlòmíì nǹkan tó ń súnmọ́ iná jù tó ń súnmọ́ iná jù tó ń lọ jókòó sórí nǹkan tó gbóná ó lè pa many things ló máa ṣe tó ti yẹ ẹlòmíì dẹ̀ tí kórópọn ẹ̀ kan tí ọba tẹ́gbẹ́ kóró mi pọ̀ méjìlá ní tẹ́yọ̀kẹ́ bá ti sá sókè tó ń lọ pátápátá irú ẹni bẹ́ẹ̀ yẹn ẹ gbàgbé ẹ̀ spam ò ní pé. so méjì ló gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ni so there are a lot of things tẹ́yọ̀ kó máa ń fà á tó ti yé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọn ò kì í fara balẹ̀ tó ti yé ẹlòmíràn dẹ̀ ní okay for example ọmọ kan ó wá bá mi ọmọ kékeré ní ọmọ 14 years ló ń sọ fún mi pé tíṣà àwọn sẹ́ kò lè bímọ láyé ó lóun lọ́wọ́ máa ń lọ bá fọṣọ wọn sì máa lọ bá wọn fọṣọ yẹn olùkọ́ ṣe rẹ́pù òun nígbà tó òun ọ̀dẹ̀ lè sọ bẹ̀tẹ̀ òun wà nú ẹgbẹ́ tó yẹ pé àwọn ti ṣe pa tó tó tẹ̀ tí àyìn òbí mọ́ ó ti wọ 57 years báyìí kì í bí nǹkan kan. torí pé ó rè pé wá dáṣẹ̀ ríyà fún. bẹ́ẹ̀ ni wọ́n dáṣẹ̀ ríyà fún tó wọ́n lè dáṣẹ̀ ríyà fún ẹ ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ ni àwọn ọmọ èmìrè wà tí wọ́n lè dáṣẹ̀ ríyà fún àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ gbẹ́ kínní wà tí wọ́n lè dáṣẹ̀ ríyà fún ẹlòmíì ìgbéyàwó lásán ló ṣe ló dọ̀rùn tí ó mọ̀ bẹ́ẹ̀ ni ìgbéyàwó lásán ló ṣe. bẹ́ẹ̀ ni torí pé kò àwọn tó yẹ kó jẹun tó yẹ kó fún lóúnjẹ wọn ò mọ̀ wọn ò dẹ̀ mọ́ sàárà tí wọ́n ṣe tí wọ́n fi kílẹ̀ àrú ẹ̀. there are a lot of things nǹkan pọ̀ nú ayé ẹni tó bá yé ni. tó bá rí báyìí fún tọkọtìyàwó tó ti wà fáìmọye ọdún nílànà tìbílẹ̀ tí ẹ̀yin gbájúmọ́ tẹ jẹ́ gbòógì ńlá ń bẹ̀ kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ ẹ̀ pọ̀ ọ̀nà àbáyọ náà nínú kásáyèwò ọ̀nà àbáyọ ni then you can apply the accurate medication ọ̀nà àbáyọ ni. nílànà tìbílẹ̀. nílànà tìbílẹ̀ bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ wò tá a rí pọ́ wá spiritual so a lè ṣe ẹlòmíì dẹ̀ ní torí kó ti sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ lọ jẹ́ ohun omi tó yẹ pé bó ṣe sẹ́yìn yẹn kó sí ni tí ọba ṣe ìtẹ̀rẹ̀ kò lè bímọ láyé. ìtanràn. àwọn nǹkan pọ̀ tó kẹ́fù ìtanràn fún ta ni. ẹ máa wọ fóbìnrin yẹn. wow. yá bó ṣe rí nìyẹn ṣùgbọ́n àkẹ́mọ́ máa tẹ̀ra wa a máa fi tọrọ pa pọ́pọ̀ lójú torí pé mi tó bìlọ́ǹgì sí yẹn kò gbọ́dọ̀ sẹ́yìn òun ò mọ̀ so bó ṣe rí nìyẹn. àwọn kan tiẹ̀ tó ń pè kí nìkan lábìsíwín kí ló ń jẹ́ bẹ́ẹ̀. àbísíwín ìyẹn pé èèyàn bímọ tán torí pé ó ń rọbí hard labour tó ti pọ̀ jù ó lè ti kó sí nínú ọpọlọ àyà wèrè bẹ́ẹ̀ ni wèrè yẹn ó lè yà fọ́jọ́ mẹ́rin á dẹ̀ padà bẹ́ẹ̀ ni tó máa ya wèrè tán yẹn wọ́n máa gbọ́mọ kúrò lọ́dún ẹ̀ ni. yóò bẹ́ẹ̀ ni ṣe lára àwọn tóbìnrin kojú náà nìyẹn. bẹ́ẹ̀ ni obìnrin ń kojú nǹkan tó pọ̀ ọlọ́run ló ń là wá ló ń dẹ̀ ń là wá náà bẹ́ẹ̀ ni so telephone number tẹ́ ẹ lè pè wá sí 081-87-22-7116 lẹ́ẹ̀kan sí 081-87-22-7116 bàbá Gbelero ọmọ àṣẹ lóògùn ejò a máa retí yín. ó náà ní ẹ ti gbọ́ yẹn o láti tẹlifíṣàn Àlọ́ Ìfẹ́ àwọn ọmọ Yorùbá àwọn tó máa kàn sí yín láìpẹ́ ẹ ṣé àdúpẹ́.